are at Apostle Depot Ojubi's Thanksgiving Day at the Act of Apostle National Headquarters, Ebute Metta, Lagos. May I know you? My name is Mongwala Tilaje. Omojo Ibu. I'm here because of Ilaje TV. My name is Elizabeth Hajimuda. Reverend Malato Equest. You know what the reason why you are here? We are here. That's why you are also here. Say about him. You are watching me on Ilaje TV. You can like us on Ilaje TV on Facebook anytime, any day. God bless you. Or you follow us on our Instagram handle at Ilaje TV. Please like, comment, and share. And remember to subscribe to Ilaje TV for more videos. Click the red button at the lower right hand corner, then click the bell. Thank you. láti wá sí orí òkè 2019 mo gbà ní àdúrà pé 2021 ní ṣe lẹ́yìn wa lórúkọ Jésù kì í ṣe gbogbo ènìyàn ló máa rógbòlò láyé ṣùgbọ́n máa rógbòlò ní tèmi ìwọ tó máa rógbòlò yẹn sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé máa rógbòlò àyàrí ajá gbogbo àwọn olórin tó wà fi ni mo kí bàbá mi láti lọ Atlanta mo kí Honorable ní ìwé the Lord bless you. Mo kí ọ̀tún bá ọba jí mi gbogbo yín pátá ní òkè ìdè ọ̀pẹ̀lẹ̀sì. Mo wá kí gbogbo ọmọ ọjọ́ Act of Apostle lórúkọ Jésù ilé ológun tá à ń lépa a ò ní lè sí. Ṣùgbọ́n tó bá jẹ́ lẹ́yìn ni wọ́n ní sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé tójú bá ń ti gbogbo ènìyàn ojú òní tì mí nípa. Lára àwọn àdàbà tí àwa wò tá fi ń kọrin lọ ni bàbá mi débà ojúbù yìí. Nígbà tí mo ń try láti dìde rẹ́kọ̀dù wọn jẹ́ nǹkan nínú àwọn orin tí mo máa ń gbọ́ láti fi groom ara mi. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n fi ojú pa wá rẹ́ nígbà tí àwọn náà dìde. For me to embrace him, mi kì í dédé pé olórin pé kó wá fit pẹ̀lú mi. Màá kọ́kọ́ gbé sẹ́mi tí ẹ̀mí mọ̀ bá sí lára ìjọ ṣiṣẹ́ papọ̀. Ṣùgbọ́n mo rí i pé ọwọ́ Ọlọ́run bẹ lórí bàbá mi, Apostle Débọ̀ Ojúbùyì. I don't call him my brother, he's a father. Hallelujah. Ẹni olórin tí ò tí ì ṣe fi rẹ́kọ̀dù kan lọ nítorí pé wọ́n mọ̀ ọ́ tó bá máa kírú mi yóò máa ní kí n chop náà. Màá sọ fún wọn pé rẹ́kọ̀dù ọ̀yọ̀ kan tó fi ní style náà ló máa ní wọn. Nítorí pé ọmọdé ò ní ògo tó àgbà kó ní experience tó. The experience this man has gotten has brought us to this place. Àwa máa ń wò wọ́n. Hallelujah. Lára àwọn orin wọn tí mo fẹ́ràn. Hallelujah. Wọ́n ní gbogbo ẹ̀dá tá lọ́nu dá ló ṣàdá.
wedding lọ́jọ́ yìí. Láìmọ̀ pé arábìnrin kan tí mo invite láti London, òun gan ti fẹ́ rí Esther ti pẹ́ bó ṣe rí opportunity. Esther nìyí ó tán. Till today, I know they are very good friends. Elijah TV. I
Elijah TV.